tí mò ń sọ̀rọ̀ nípa Sunday Igboho lórí ètò yìí. Sunday Igboho kì í ṣe local champion mọ́ o. Tá a bá sì ń sọ̀rọ̀ nípa wípé ẹni tíjọba ti gbogbo inú gbó lókè ọdẹ gbogbo bí wọ́n kó àwọn èèyàn tí wọ́n gbà níbẹ̀. Gbogbo àwọn tí wọ́n gbà láti 67 days tọ́lọ́pàá ṣe tí sọ́jà ṣe tí wọ́n ò rí wọn gbà. Wọ́n ti gbà wọ́n o. Wọ́n ti jáde wọ́n ti wálé o. Ẹ̀yin èèyàn bàbá wo Kola Olootu wọ́n ti sọ̀rọ̀ jáde olórí ọ̀rọ̀ sí folóyè Sunday Igboho àti Gani Adams pẹ̀lú Oríyọmí àti bàbá Ìjẹ̀ṣà. Ẹ wo bàbá wa Kola Olootu wọ́n tún pẹrẹpẹ ọ̀rọ̀ lórí àwọn ọmọ tí sí folóyè Sunday Igboho èyí tí wọ́n gbà jáde pẹ̀lú nǹkan tí kábíyèsí ṣe fún bàbá Ìjẹ̀ṣà táwọn èèyàn ń sọ̀rọ̀ àti ẹni tó jáde tó ń bú bàbá wa Kola Olootu. Ẹ wo gbogbo ẹ̀ pátá lẹ́ máa gbọ́ nínú fọ́nrán yìí. Ẹ jọ̀ọ́ bá mi like kẹ́ bá mi share kẹ́ bá mi follow. Ọ̀rọ̀ Májàsọ́lá Igboho ọ̀sà owó bàbá Dami níbo lọ̀rọ̀ rẹ̀ dé dúró á sọ ń pa ẹ̀ lálẹ́ yìí. Níbi abásọdé ọ̀rọ̀ náà ọmọ pa aṣọ òun. Kí ló jẹ́ kí n lo fọ́tò ibà Gani Adams gè? Kí ló jẹ́ kí n lò ó sórí Facebook mi lénìí? Ọ̀rọ̀ pọ̀ ń bẹ ẹ gbọ́. Ẹ wá nǹkan fìdílé tàbí ká ẹ fìdílé nǹkan. Ẹ jẹ́ gbọ́kéde àti tí mò ń sọ̀rọ̀ nípa Sunday Igboho lórí ètò yìí. Sunday Igboho kì í ṣe local champion mọ́ o. Tá a bá sì ń sọ̀rọ̀ nípa wípé ẹni ìjọba Nàìjíríà tí wọ́n lù lóǹtẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ti wọnú igbó wọ́n ti dé Niger kódà. Igbó oríire ni wọ́n gbà dé Niger State. Kódà ó tú obìnrin kan tí wọ́n ti gbé láti bí oṣù 11 àti ọmọ rẹ̀ lẹ̀. Ó gbà wọ́n lọ́wọ́ àwọn báńdíìtì wọ́n sì dojú ìjà kọra wọn ní Niger State. Kẹ́ ẹ lè mọ̀ pé bí ìní kankan ó lé wọn rọ́ wọn lọ wájú ni. Ọ̀rọ̀ Sunday Igboho ó dàbí ilé tí ń jó. Bọ́ bá ti jó dé stéèjì ibì kan ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní panápaná ọmọ ṣéèfù. Ọ̀rọ̀ eléyìí ti kọjá bẹ́ẹ̀. Kí ló wá mú mi gbé fọ́tò ibà Gani Adams? Kí ló wá mú mi gbé sórí ètò mi lálẹ́ yìí? Ó ní tọkùnrin kan tí ò ní láárí báyìí. Ọkùnrin kan bóra jẹ̀bi tó nígò lójú báyìí. Tó lè lórí láyà. Tó lè mọ́ lanu gbàgà bíi pàkúté Ọlọ́run. Kó sì mọ bú mi ọ̀dà akọ mi lórí ètò ẹ̀. Ẹ̀ṣẹ̀ kí ni mo ṣẹ̀? Èmi kì í ṣe blogger. Mi ò sì ẹ́fà fi Gani Adams mi ò fi wé Sunday Igboho rí. Ibà Gani Adams gbogbo wa la mọ̀ pé oyè tí ń bẹ lórí ibà Gani Adams kì í ṣòye kékeré Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Lọ́jọ́ orí Gani Adams ju Sunday Igboho lọ. Nípa àjàǹjàǹgbára Gani Adams ti bẹ̀rẹ̀ tipẹ́. Mi ò fi wọ́n wéra wọn rí. Mi ò sì compare àwọn síra wọn rí. Ìtọ́jẹ́ ń gbé fọ́tò ibà Gani Adams sórí àwòrán mi ni pé ọkùnrin yẹn fẹ́ gbé mi kọlu ibà Gani Adams. Kò sì mọ ibi tẹ́mi àti Gani Adams tá a ti mọ́ra. Wọ́n fẹ́ gbé mi kọlu ibà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣùgbọ́n mi ò ní ṣe bẹ́ẹ̀. Bínú bá bí abiyamọ, tí abiyamọ bá gbé ọmọ rẹ̀ sínú ẹ̀rùn. Bínú ẹ̀rùn bá rọ̀, inú abiyamọ kì í rọ̀.
bínú abiyamọ bá rọ̀ inú èrùn tó ti wọlé sétí símú ò ní rọ̀. mo fetí ara mi gbọ́ ní nǹkan bí oṣù mẹ́fà bóṣù méje sẹ́yìn. tí bá Gani Adams jáde tí ń pèjọba tí ń pe gọ́fúnà tí ń pe gbá tí ń pàwo. tó sì ń kìlọ̀ fún wọn wípé àwọn báńdíìtì àwọn agbésùnmọ̀mí wọ́n ti gba gbogbo ilẹ̀ Yorùbá tó kódà ó sọ pé wọ́n dé òkè òkun. Olódùmarè ọgbọ́n o Olódùmarè agọ̀tún atẹ́rí lẹ́gẹ́lẹ́gẹ́ ṣàgbéjì omi mi ò fi pọ́n ibà Gani Adams lé ó ní fact and information lọ́wọ́ highly intelligent ìtọ́kù fún ibà ni láti rí àwọn èèyàn gidi tí wọ́n wà pẹ̀lú wọn irú ọkùnrin hágàgà tó fi gòójú tó bóra jẹ̀bi tí ń kó òka ẹsẹ̀ pẹ́pẹ́yẹ sọ́wọ́ yẹn irú rẹ̀ kò yẹ wọ́n máa rí wọn pẹ̀lú ibà Gani Adams ọ̀mọ̀wé ní Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀mọ̀wé ní abẹ́ẹ̀kan ń fojú Ààrẹ Ọ̀nà Kakanfò lásán wò ó lè wa bàálù ẹ̀kọ́ nípa aviation káwa bàálù òfurufú ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa Gani Adams kọ́ ó sì lè wa bàálù tí èèyàn bá wá nímọ̀ débẹ̀ yẹn ó dẹ̀ mature kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀ níbo lẹ ti ara àwọn gàǹgà yìí tí wọ́n ń pa wọ́n ń sojú yìí àwọn míì ń sọ̀rọ̀ dáadáa o nínú àwọn ọmọ Oòduà tí wọ́n jáde tí wọ́n ń sọ̀rọ̀ kò sí ní tó burú nínú kéèyàn olóyè sẹ́ni tó bá jẹ́ aṣíwájú èèyàn 100% loyalty la máa ń gbọ́ àìgbọ́ 99 kò sí ní tí wọ́n ń pè 99% loyalty èmi ò bú ẹni tó bá lóyà sí lídà ẹ̀ ṣùgbọ́n tèmi tó mú mọ́ ṣe jẹ́ kí ni tèmi níbo ló ti gbọ́ tí mo kàn Gani Adams lábùkù níbo ló ti gbọ́ tí mo fòun àti Sunday Igboho wéra wọn Sunday Igboho ọ̀tọ̀ Gani Adams ibà Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀tọ̀ Oòduà ọ̀tọ̀ ìrú ẹkùn ọ̀tọ̀ kí wá ní tèmi tó mú mọ́ ó sì lórí láyà ó sì dákọ̀ mi bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ ń hó pusupusu bí ọṣẹ nínú fídíò títí ń sọ̀rọ̀ ẹ kìlọ̀ fún dáadáa èmi kì í sọ ọmọ kékeré o nínú ọ̀rọ̀ rádáadáa tó sọ ni pé alàgbà Kọ́lá Olóòtú oníjẹkújẹ nìyí ìran bàbá ńlá ẹnìkan ò lè fọ́ sọ̀yà pé màá tọrọ owó lé òun rí níjọ́ mo ti mọ bá Gani Adams mi tọrọ owó lọ́wọ́ rẹ̀ rí n ò sì béèrè nǹkan kan ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ ẹnìkan rí àfọlọ́hún àkínní yá aṣọ mi tó ń jẹkújẹ ṣé mo kọ proposal pé ẹ wá fún un lówó ni nígbà bá Gani Adams tí wọ́n gbọ́ tí wọ́n sọ̀rọ̀ lórí rédíò wọ́n á pè mí wọ́n mọ nọ́mbà mi wà lọ́wọ́ wọn direct number mi wà lọ́wọ́ ọba Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní direct number mi lọ́wọ́ mo ní direct number tó yẹ pé àwọn ni ó gbé lọ́wọ́ nígbà wọ́n fẹ́ ṣèkéde tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ bí wọ́n bá rántí tí wọ́n pè mí ń jọ́ náà àwọn òdùó àṣọ Sunday a máa pè mí lóru a máa pè mí láàárọ̀ a máa pè mí lálẹ́ sẹ́ńtì ọ̀wá á pè mí èmi yọjú sọ̀rọ̀ tí wọn ò bá pè mí sí tí ọ̀rọ̀ yẹn wá tà nígbà tí wọn ò gbé lọ channel tó yẹ kí àwọn èèyàn ti gbọ́ ẹ fẹ́ sọ̀rọ̀ fún grassroots ẹ ń lọ bá àwọn corporate body àwọn alákọ̀wé àwọn jẹ́nsí ẹ̀ ń gbé lọ́dọ̀ wọn ṣé bí ọmọ náà là á rán sí náà ẹni tó bá jẹ́ grassroots là á rán sí grassroots irú wa lẹ́kẹ̀ẹ́ sí pé ẹ rí nǹkan báyìí èmi gbọ́ ń jọ́ náà mo fọba tó ní mí búra ìsọ nǹkan kan ni mo fọ́ lẹ́rán ni nítorí pé ọ̀rọ̀ tí wọn ò bá pè mí sí mi èyí dá sí ọkùnrin abúrajẹ̀bí yẹn ẹ kìlọ̀ fún dáadáa o gbogbo ẹ̀yin Oòduà kò íméèjì ẹ̀ ọ̀dà fún Gani Adams kò dáa láti máa represent íméèjì Oòduà tó o bá rí Gani Adams tó o bá pàdé ẹ̀ níbi
ní àárín bóyá orí níbìkan orí rẹ̀ ó wù inú rẹ̀ ó dùn pọ̀ ọ̀rọ̀ ọmọ Yorùbá àtàtà àwọn tí ń gáàdì Gani Adams bíi DSS ni wọ́n súùtù ni wọ́n máa ń wọ̀ ìbòlẹ̀ tí a rí olóòka kú sanrin tí wọ́n ń hó lẹ́nu kusukusu bí ọ̀sẹ̀ olúgbòhùn tí ó jẹ́ olúgbòhùn àjàgbòhùn kábíyèsí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí olúgbòhùn tí ó jẹ́ èèyàn gbọ́dọ̀ fi kanu èèyàn gbọ́dọ̀ fọ́ kàn ọ̀tàdínmọ́yìn sọ̀hún kẹ̀kẹ̀kẹ̀ ẹnu mi àgòyà wà ń kẹsẹ̀ dúdú jẹ́ wà ń hó lẹ́nu bí ọ̀sẹ̀ wà ń gbáwọn èèyàn ṣépè ó mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn pátápátá bí ìgbà tó ń create sympathy fún ẹ̀yìn Sunday Igboho ni àwọn tí ò nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tẹ́ ń gbé ṣépè tẹ́ ń ṣe gbogbo bó ṣe ń ṣeun ọ wà lára àwọn tó jẹ́ kí attention àwọn èèyàn kan pay attention sí Sunday ń ló tún lọ tó tún lọ mú yàn wá láti Niger State tó tú àwọn èèyàn lẹ̀ wọ́n bá sì rú ọ lójú lọ General Hospital ń Igboho ọ̀rẹ́ ìyá tí wọ́n gbà á lẹ̀ ìyá táwọn ti gbé látòṣù 11 àtọmọ ẹ̀ eléyìí kọjá fíìmù inú gbé eléyìí kọjá kọ́ńtẹ́ǹtì. Ibà Gani Adams mọ̀ mí mọ́ bá Gani Adams mi ò sì ní kọlù láéláé toróyè tó gbèrú oyè ńlá ni torí mọ́gàjí ìlú ni mí Ibà Gani Adams tún súnmọ́ àwọn onítùjú mi dáadáa nìbàdàn lára wọn ní Ìgè Akeem Obi mi ò ní torí eléyìí kọlù bá Gani Adams bí n ro gbogbo ẹ̀ máa ń ro níbi tẹ́mi àti bá Gani Adams tá a ti jọ jókòó kan ẹ̀ ò lè débẹ̀ tó fi kú ọkùnrin tó ń sọ̀rọ̀ yẹn tí ń bú mi yẹn kò lè débẹ̀ tí ó fi kú tí ó fi jáde láyé kò lè débẹ̀ níbo ni wọ́n wà níjọ́ náà tẹ́mi àti Gani Adams àti ọba aládé mẹ́rìndínlógún ilẹ̀ Yorùbá tá a jọ jókòó ń bẹ̀ níbo lọ wà ọkùnrin náà bàjẹ́ o mi ò ní kọlù Gani Adams nítorí wípé àṣẹ òòṣà ń bẹ lára rẹ̀ èéṣe tó jẹ́ orí bẹ́ẹ̀ ti bẹ̀rù kọ́ o. kìí ṣe ti bẹ̀rù kọ́ o ti jáyà kọ́ o nǹkan mẹ́ta ni ò ní jẹ́ ń kọlù Gani Adams ní ò ní kọlù Gani Adams nítorí oyè tó gbé lórí Ààrẹ Ọ̀nà Kakanfò torí pé mi náà fẹ́ jolúbàdàn mo sì fẹ́ jọba láyé mi ò sì ní fojú ọlá gbolẹ̀ mo sì mọ wàhálà téèyàn máa ṣe kó tó mú òkè gùn èmi ò fẹ́ kẹ́ńtọ́ bá gòkè ọjà bọ́ èyí tó tún dàbí rẹ̀ òsàlà ọ̀sẹ̀ mọ̀ bó ní jẹ́ ń kọlù bàbá arúgbó ọmọ wa gbà kò ní jẹ́ ń kọlù Gani Adams ìyá mi ò ní jẹ́ ń kọlù Ajíbọ́lá ẹ̀dán tó tó fún kò ní jẹ́ ń kọlù àjọ jẹ lórí eréwé àjọ rìn lórí mọ̀ àjọ daṣọ olówó ìwèrè bora ọmọ èké lọkùnrin tí ń sọ̀rọ̀ ohun àgbà ọ̀kọ́gbọ́n gbogbo ntẹ̀yìn fi dáyà ajáàyàn láyé lọ́lọ́run ti ní kí n jù lọ kí n tó jẹ oyè mọ́gàjí nígbà mo tún wá jẹ mọ́gàjí tá 40 ọdún ó lé méjì ní tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò gbígbín ọ̀bámọ̀ jẹ kò ní ti kú jù irú mi lèyàn máa fi òkà ẹsẹ̀ pẹ́pẹ́yẹ dẹ́rù bà àbí ni wọ́n máa pé kinní kankan àwa la aṣọ funfun ní Gani Adams wọ̀ ẹ má da epo sí o bí wọ́n ṣe ń dráàgì Gani Adams
ó ń bà mí lọ́kàn jẹ́, inú mi ò sì dùn torí pé mo mọ tí wọ́n á pè lólórí. àwọn ọmọ tó wà lórí kíní fóònù tá à ń gbé lọ́wọ́, àwọn ọmọ jẹ́nsí, àwọn ọ̀dá nǹkan kan mọ́ o. èmi ò sì sí Nàìjíríà nu wọn yọkàn mọ́ fáyà lọ́ntì ẹni. ẹ̀yin tẹ́ ẹ jó Oòduà, ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè, ẹ̀yin tẹ́ ẹ lọ́gbọ́n, tẹ́ ẹ ní làákàyè nínú Oòduà. ẹ kìlọ̀ fọkùnrin ń wo, ẹ sì yọ kúrò níbi tí ó ti mọ̀ pé òun ń sojú Gani Adams. kí ni ti Sunday tó ń bú? ẹ̀yin náà ẹ ṣe ti yín. inú gbọ́pọ̀ ńlẹ̀ bóun ṣe wọnú gbó tí ń lọ Niger, ẹ̀yin náà kórìí bọ́gbẹ́ ẹ̀ mọ́ ló Èkìtì. ẹ mọ́ gbanú gbó látòrí rẹ̀, ẹ gbàbẹ̀ ẹ mọ́ gbàbẹ̀ ló Èkìtì. Igbó ń bẹ l'Ákúrẹ́, igbó ń bẹ l'Èkìtì, igbó ń bẹ lọ́wọ̀, ẹ mọ́ ń lọ ọbẹ̀. kóbìnrin ó réjò kọkùnrin yan pa, àníkẹ́jọ ọmọ ti lọ. ebi gbogbo wa lẹ̀ ń protect. Sunday ó sọ fún yín tẹ́ ẹ bá bí léèrè. Sunday Igboho, mo fi ọba tó ní ẹ̀mí mi búra bí àṣà rẹ̀. Wàláì tàláì súnmọ́bìláì, mo fi Ifá olókun àjàgùnmọ̀lẹ̀ mo fi búra. ẹlẹ́rìí ìpín, mo fi Ògún búra lákàáyé ọ̀sìn mọ́lẹ̀. èmi èé béèrè owó lọ́wọ́ èèyàn o. gbàrà tí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì Sunday Igboho, bí n bá jẹ́ nọmba 1 n lè tó nọmba 3 àbí nọmba 4 èèyàn tó pè kó tó pè mí lálẹ́ ẹjọ́ tó pè mí pé bu ọ̀dá mi, àdúrà yín ti gbà o. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o, wọ́n ti sí mi lẹ̀ o. níta ń gbàdúrà sí látijọ́ yìí, Ọlọ́run ti ní ó rí bẹ́ẹ̀ o. ọ̀yá send candidate sí i. mo fi Ọlọ́run ọba tó ní mí tí ó níjọ́ tí ó kèmí nìkan nù sàárè, mo fi búra. Sunday náà ń gbọ́ báyìí. èmi ò fà káǹtì ránṣẹ́ sí dòní Ọlọ́run, mo sì jọ mọ̀ pé mi ò ṣiṣẹ́ owó fún un. kódà ó tún fi ṣe mẹ́sẹ̀ẹ̀jì pé kí n send candidate mi send ẹ̀. àgbà tí ò lómi inú ní máa ró worowóró. ibi tí mo bá ṣẹ́dé 42 years tí ọba sówó lọ́wọ́ mi, ó yẹ kí n pa sí ọ̀hún tí kí n lọ rèé máa wá nǹkan mi ṣe. gbogbo tí èèyàn fi sọ pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbèhùn lọ́lọ́run ti kó sí i lọ́dọ̀. bórè sí òfin gbá mọ́ èyí tó ti fi òní lè parun. ẹ má ta ẹrẹ̀ sí white tí Gani Adams wọ̀. ẹ wo àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ tí wọn ò bí. ẹlòmíì dá kó súnmọ́ bèbè ibi tí àrólé kẹwàá Gani Adams wà. ẹ wò bí wọn ṣe ń dráàgì bàbá ń bàbá. Ààrẹ Ọ̀nà Kakanfò lámọ̀ pé kábíyèsí Ọlọ́run. èmi èé torí owó fẹ́ràn èèyàn, mi èé torí owó tẹ̀lé èèyàn. kọkùnrin olóòka kúsanrin tó kò ka pẹ́pẹ́yẹ sọ́wọ́ ọ̀hún kọ́ lọ bí Gani Adams léèrè pé mo ti ṣe ṣóò fún lọ́fẹ̀ẹ́ tó pè mí, ó tún rán ìgè sí mi tó wá dúpẹ́ lọ́wọ́ mi pé òun rọ́wọ́ mi o, mo ṣeun o. níbo ni wọ́n wà níjọ́ náà? ẹ jẹ́ kí n tí wọ́n bá dáa fún èèyàn kò gbọ́dọ̀ mọ́rù bọ́njọ́ náà. bọ́ bá lòun ọgbà màálù, bọ́ bá lòun ọgbà ẹ̀ ńlá wọn ó fún un. ẹni mo fi ní ọjọ́ ilẹ̀ ó mọ́ o, tó bá di pé ilẹ̀ bá mọ́ kó o sì wówó, kó o ti wówó ní àkáǹtì rẹ̀ wọ́n tó kì í sí ọ. ní wọ́n bá ti kì í sí ọ létí ọmọ rúbọ rẹ o. bọ́ bá lòun ọgbà ńlá, òun ọgbà ńlá, òun ọgbà kinní kan ọ̀rá o. ìrú ẹkùn kì í ṣe fá kékeré. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. ẹ má fi Gani Adams, ẹ má fi wé Sunday, wọn ò jọra wọn.
bí Gani Adams ọba mọ̀ tí ìgbín ọba mọ̀ jẹ yóò ti kú sí jù látàyè Ọbásanjọ́. wọn ò sínú ṣàwáwù wọn sínú ẹgbẹ́. ṣùgbọ́n gbà lásọ ìgbàlẹ̀wò ìgbàlódé eré kókò ń lè lọrin. àwọn ànábì tẹ́ ẹ gbọ́ tá a máa kànú Kùránì àti Bíbélì yẹn àwọn ànábì yẹn wọ́n dé. níjọ́ tí Jòhánù Baptist onírìbọmi tí ń rẹ́ẹ̀nì tí ò sí mọ́lẹ̀ oṣù rẹ̀ kò sí wòlíì rẹ̀ níjọ́ tí Jésù dé ó tẹríba fún un. ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ ẹ jẹ́ n sójú òpó ìlẹ̀ kéèyàn bíi méjì mẹ́ta ó pè mí. èyí tí Sunday tún ṣe òun la mú wá fún yín lálẹ́ yìí o ó ti lọ rèé ó ti gba àwọn kan lẹ̀ ní Niger State o àtìyá àtọmọ tí wọ́n gbé láti bí oṣù mọ́kànlá. ẹ káalẹ́ o. Alhaji. ẹ ṣeun. máa wí. mò ń gbọ́ yín. ajá yìí gbó kéyìn ó yọ. àṣẹ o. Alhaji máa wí. mò ń gbọ́. ọba kan yìí mọ́kọrin. ta ni ń sọ̀rọ̀ yìí. baálẹ̀ sóyọyè baálẹ̀ àṣírò. kábíyèsí o kábíyèsí o kára ó lé. ọlọ́ba ní jẹ́bẹ̀ ọlọ́ba ní jẹ́bẹ̀. kára ó lé o. a dúpẹ́ pé ọlọ́run ní ká tẹ̀ gbóhùn ara lẹ̀. 1990 mo ti ń bá yín bọ̀. nígbà tẹ́ wà ní 32 FM. ọ̀tán. tọ́nà sọ́bẹ̀ là ń lò ń gbà náà. èèbà. màá pè gbogbo fóònù mi ni ó gbóná kò ní wọlé. bẹ́ẹ̀ ni èrò pọ̀ lórí ẹ̀ ni. èrò pọ̀ lórí ẹ̀ ni. níjẹjọ náà ó tún ṣẹlẹ̀ sí níbẹ̀. torí station tẹ́ wà yìí. èèbà. tẹ́ bá sọ fún bàbá ṣe bí ọba pé baálẹ̀ sóyọyé olówó lágbà ẹni ló máa rí. ó kọ òdú yín èyí ṣàìmọ̀ fọlọ́kọ olóko èyí ṣàìmọ̀ òdú. bẹ́ẹ̀ ni. mo rí yín mo yọ̀. àìmọ̀ rí yín mo yọ̀ o. so ní crossover kan lọ́dọ̀ bàbá ṣe bí ọba. èèbà. ọ̀dọ̀ bàbá ṣe bí ọba tá a ṣe yìí wá 1000 nù. iye tẹ́ ẹ̀ náà jọ́nà ní cross night àjọ wà ń bẹ̀ ni. àwọn kan mọ̀ ń bú mi pé mo lè jẹ̀ tí ọmọ pé alátẹnujẹ ni mí. nípa èdè ilé ẹ̀mọ tí mo fi láìkì yín pọ̀. ọkùnrin yẹn ọmọ mi dáadáa. ẹ̀mọ tí mo fi láìkì yín pọ̀. èmi mọ̀ ti sọ̀rọ̀ tí mo kan owó ń tèmi. n tí mo fi láìkì yín pọ̀ ni pé oríkì wa tó jọ mọ́ra wọn. kábíyèsí ọ̀la. torọ́ ọmọ awí kòǹkò kọ́lọ́rọ̀ lè gbọ́ nìyí. awí kòǹkò kọ́lọ́rọ̀ lè gbọ́. tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ ó ṣe. Alhaji. èèbà. ẹ ní sì. àṣẹ o. ẹ ní sì tọ. àṣẹ o. adùnkàn lóyin ń dùn. àṣẹ. ayé ò ní kọ́ wọn ẹnu yìí. àmì àṣẹ o. adùnkàn lọ mísímísì ń dùn. àṣẹ o. àtọmọdé àtàgbà wọn máa fẹ́ ti yín. agbó àtọ yín. bẹ́ẹ̀ náà ti ń fẹ́ tọmọ aráyé làmọ aráyé ni wọ́n máa fẹ́ ti yín. agbó àtọ yín. yóò rí bẹ́ẹ̀. àṣẹ o. yóò ṣẹ bẹ́ẹ̀. àṣẹ o. ó dàárọ̀. 08033319700 3 mẹ́ta 19700 ẹ káalẹ́ o ẹ káalẹ́ o. ẹ mà káalẹ́ bá mi. ẹ ṣeun. ẹ mà kó ètò ní o. ọmọ ni ẹlẹ́sìn kò ní í ṣe. ọlọ́run ló ní. ẹ máa sọ ní lágbọ́ ọlọ́run. àṣẹ o. ayé ò ní kọ ohun yín lágbọ́ ọlọ́run. ǹjẹ́ mo sọ nǹkan kan tí. orúkọ mi ní ǹjẹ́ mo sọ nǹkan. Ọlájí Adéjàre ọlọ́run ló mẹ́yàn rẹ̀ láti mọ̀ rẹ̀ pé. ǹjẹ́ mo sọ nǹkan kan tó yẹ kí èèyàn bú mi sí lórí ètò yìí. àwọn tó jẹ ètò rẹ àwọn tí wọ́n jẹ̀bù ẹ jẹ́ wọn mọ̀ ọ́. bọ́lá wọn ṣàánú ni àwọn èèyàn wọn ò lè fẹ́ fẹ́yàn tán wọ́n lè mọ̀ wọ́n ní fún òṣìṣẹ́ kọjá gbọ́n ti wá. àbí o. ẹ kú ètò òní ẹ̀rẹ́yìn lágbọ́ ọlọ́ mo dúpẹ́. 08033319700 080 3 mẹ́ta 19700 ẹ káalẹ́ o.
ẹ ká lẹ́sà sẹ́ríkì ní sọ̀rọ̀ láti ìlú Ìlọrin. ẹ jèrè. mo kí yẹn fún ètò. ètò nu ọlọ́run ló ní. gẹ́gẹ́ bí ibẹ̀ tí kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò náà ni wípé ọ̀tá ẹni èkóòtù ọ̀yà. ẹ̀yin yàtọ̀ nínú gbogbo àwọn tí wọ́n ń sọ rádaràda lọ́rọ̀. ọ̀tán. ẹ̀yin ẹ sáfi wọ́n lẹ́fọ̀ọ́ lọ ẹjọ́ dá wọn bọ́lọ̀. ọ̀tán. ètò ẹ̀wí náà ti tó. ó ti tán ọ̀tán. ó dára. 080 àwọn kan jẹ ẹ̀bùn lọ́sẹ̀ tó kọjá ẹ jẹ́ wọn wọlé. ó ti wọlé ẹ̀ló. ẹ̀ló ẹ káalẹ́ o. ẹ káalẹ́ olóòtú. ẹ ṣeun. ọmọ tó ń sọ̀rọ̀ yẹn orí ò pé ni. ẹ mọ̀ bù yẹn ẹ mọ̀ bù yẹn ẹ mọ̀ èmi kò bí. láti ẹ̀jìnà fẹ́ àbá ti rí fíìmù Sunday Igboho ní 2011. bẹ́ẹ̀ni. láyé Ládọjà ní Ṣàngó. ọ̀tán ọ̀tán. sílẹ̀ ẹlẹ́ ló sọ̀rọ̀. ẹ ṣeun. ní káwọn ọmọ tó pàkàn lọ́wọ́. ẹ ṣeun. àwọn gbé òṣèlú wa. 080 3 mẹ́ta 19700. ẹ mọ̀ káalẹ́. Hello somebody. ta ló fẹ́ gbẹ̀bùn kí ló kọ rẹ o sọ wá sojú èèyàn ni ta ló wá sojú. Adékọ́lá Mariam ṣé ìyá rẹ lọ́jẹ̀bùn ni. Grandma mi ni wọ́n. Grandma rẹ lọ́jẹ̀bùn níbo ló ti wá gbẹ̀bùn. Láti Òjé. Látòjé ilẹ̀ ṣú o ọyẹ bá ń gbẹ. ẹ̀yin ará oríire l'Ógbómọ̀ṣọ́ o ẹ mọ̀ pé nam. ẹ gbúrò àwọn èèyàn yín láìpẹ́ yìí. lágbára Ọlọ́run ẹlẹ́dàá bóyá kí n tó ṣètò ọjọ́ mẹ́jọ ẹ ti gbúrò á ti gbúrò àwọn èèyàn yín. àwọn tí wọ́n kọ́ ní ṣọ́ọ̀ṣì ní Ìlọrin ní ṣọ́ọ̀ṣì Oníyọ̀ nílọrin ní Kwara State wọ́n ti gbogbo wọn wọ́n ti gbà wọ́n o. ẹ wá nírú ẹkùn ṣiṣẹ́ àbí òṣìṣẹ́. ó flọ́ọ̀sì gbogbo inú gbó lókè ọdẹ gbogbo bí wọ́n kó àwọn èèyàn tí wọ́n gbà níbẹ̀. gbogbo àwọn tí wọ́n gbà láti 67 days tọ́lọ́pàá ṣe tí sọ́jà ṣe tí wọ́n ò rí wọn gbà. wọ́n ti gbà wọ́n o. wọ́n ti jáde wọ́n ti wálé o. ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ o ẹni nam. ẹ̀yin ará oríire l'Ógbómọ̀ṣọ́ o ẹ pé nam. ẹ̀yin ará Yáwọ́tà o. lágbára Ọlọ́run ẹ gbúrò àwọn èèyàn yín láìpẹ́ yìí. ẹ gbúrò àwọn èèyàn yín láìpẹ́ yìí. bóyá kó tó dijọ́ mẹ́jọ tí ń ṣètò yìí. tààsì máa wá bára wa yọ̀mùkúmù kẹ́ńjọ́ mẹ́jọ Sunday. Ọlọ́run ó jò ó rí bẹ́ẹ̀ Ọlọ́run ó gbà bẹ́ẹ̀. Hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ o. Gani Hafiz ni látọ̀dọ̀ Aláàfin. ẹ ṣeun gbogbo Ọ̀yọ́ kọ́. pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run ó jò ó rí bẹ́ẹ̀. àmín àmín. táwa máa yọ̀ǹdọ́ mẹ́jọ báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. àmín àmín àmín. ẹ kú ètò ẹ máa rí sọ ẹ pẹ́ bí pẹ́pẹ́ ṣe pẹ́ ẹ wà gbóyè délé. àmín o. Akọ́láwọlé alágbèrè tó bá gbé tó bá yè ẹ jẹ́ kí hàn ṣeun èèyàn ló gbé tí ò lè gbé ẹ lọ ẹ káalẹ́ o ẹ káalẹ́ o. ẹ káalẹ́ bàbá. náà. orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Dáúdà láti Bẹ̀rùkà aka òsì òyẹmí. òsì oníyèmí náà òsì oníyèmí náà. kò yẹ kọ́rọ̀ ọmọ àlè Ìbàdàn lọ̀rọ̀ mọ́ bálákọ. bẹ́ẹ̀ ni. wàlá inú mi dùn pẹ̀lú gbogbo èsì rẹ̀ náà lẹ́dí fún un èsì rẹ̀ náà lẹ́dí fún un. bẹ́ẹ̀ni. mo fọlọ́ ọba búra kéé mo fi wí kíní àárín 30 years sísìn ibi tẹ́ ẹ ti dé kò lè dé bẹ́ẹ̀ mẹ́jà tara wa jẹ èsì ọ̀rọ̀ ẹ̀ náà lọ. ẹja sọkò díbẹ̀ ń ẹja sọkò díbẹ̀ ń. téèyàn bá tú àwọn èèyàn lẹ̀ wọ́n fẹ́ máa bẹ́ èbú kò sì dáa. Hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́ gbogbo lẹ́kọ̀ọ́. ẹ ṣeun. ẹ máa wà ní o. àmì Ọlọ́run. ẹ máa kàn ní ìrìn tán láíláí o. àmì Ọlọ́run. sùúrù làgbàlagbà náà ṣe bàbá wa. ẹ pẹ̀ fún wa o. nínú gbogbo pìṣẹ́ńtà nígbàdàn yìí lẹ́ni àkọ́kọ́ tí wọ́n máa ń háìbọ̀. ọ̀tán kò lè sọ. ṣúgà já. nílẹ̀ wà lókè ìmọ̀ kó 2414502.
code number àbàdàn ẹnìkan fi síwájú. Báwo lè fóònù ìgbà yẹn? Ọ̀dà ẹja ṣe báyìí bó o ṣe jẹ́rìí mi mọ́ bọ̀ ńjọ́ mẹ́jọ ẹ bá ń kọ́kọ́ rẹ̀ lẹ̀ gbogbo nǹkan tẹ́nu jẹ wọ́n wàá gbà ńjọ́ mẹ́jọ ọgbẹ̀wà ọgbà ráìsì ọgbà gàrí ó sì tún gbowó àmì Ọlọ́run kí ló kọ yín. Adépọ̀jù Dásọ́lá láti Olódó. Adépọ̀jù Dásọ́lá láti Olódó. Adépọ̀jù Dásọ́lá láti Olódó ńjọ́ mẹ́jọ yóò wá gbẹ̀bùn. Hello somebody ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ o. Yes sà. Orúkọ mi Àlímọ̀ látọ̀yọ́. Àlímọ̀tù látọ̀yọ́ gbogbo Ọ̀yọ́ máa láàfin kọ́. Àwa dáadáa sà. Ẹ ṣeun. Bàbá ẹ dákun ẹwẹ́ mọ́ bínú. Ọmọdé ní ṣe wọ́n ni ìbínú kẹ ọmọ èké ní ṣe bẹ́ẹ̀ ni. Ẹ mọ́ bínú. Ìṣẹ́ pẹ̀ fún wa ẹ̀ ní kíkọ́. Àmì Ọlọ́run mo dúpẹ́. Ẹ wá Gani ìtìlẹ̀ nu wa Ìlọrin máa ń pèlè tẹnu bọ́ rárá. Ẹ wá Gani ìtìlẹ̀. Hello somebody ẹ káalẹ́ o. Bá mi fọ́ lórí. Ẹ ṣeun. Ẹ ní dá. Àmì o. Fẹ́ẹ́ rí àwọn kan bá a ṣe máa gbọ́ yín nìkan. Inú àwọn àkẹ́yìn dùn. Èmi ti rẹ́nìkan tó sọ fún mi wípé tó kún gbọ́ iná àgúnmọ́ tó ò rí bẹ́ẹ̀. Wọ́n ti sọ bẹ́ẹ̀ fún yín. Wà lẹ́bẹ̀lẹ́ mú. Mọ̀ bọ̀ ọjọ́ mẹ́jọ fún tó sọ inú ti bí mi mọ̀ bọ̀ wá gbẹ̀bùn ọjọ́ mẹ́jọ. Kí ló kọ rẹ? Wàídì Ọ̀làdìméjì ẹ kọ́ kọ rẹ̀ lẹ̀. Látàmúlòkó. Ọ̀yá mọ̀ bọ̀ ọjọ́ mẹ́jọ kọ́ wá gba gbogbo ntẹ́nu máa jẹ ráìsì ẹ̀wà gààrí àtowó. Wọ́n ní kí ló ń gbọ́ ń bẹ̀kẹ̀. Sọ pé lólùfẹ́ rẹ ni. Máa bọ̀ ńjọ́ mẹ́jọ sọ ọmọ bíi star wa yìí Ìrì FM. Máa bọ̀. 08033319700. Ẹ káalẹ́ o. Hello bàbá mi ẹ káalẹ́ o. Ó ìyá wa. Ẹ káalẹ́ sà. Ẹ ṣeun. Ẹ kú ètò. Àwa Ọlọ́run ló ní. Ẹ má bínú. Ẹ̀gbọ́n. Mi ò bínú. Wọ́n náà jù wọ́n ò ṣe é bí lẹ́jọ́. Ìjà alára ò tán bọ̀rọ̀. Àjùlọ yẹn náà lè bí ọ̀nà. Gíga ibi gíga lẹ́sìn máa lọ. Àmì ìyá wa. Agbára Ọlọ́run ẹ̀mí yín ó gùn. Ìyá mi níbo lẹ ti ń pè iná? Láti rán léde oníyanrìn ni Fátímà nínú. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀mí yín ó gùn. Náà lè ń dé oníyanrìn. Sẹ́lẹ̀. Ẹlẹ́rẹ́ nìkan tí ó wà á bá yín gbẹ̀bùn ńjọ́ mẹ́jọ torí mo rí i pé àgbàlagbà ọmọ níyìn. Ẹgbẹ̀rún 10 lọ́wọ́ yín náà rí. Ọ̀dà ẹ̀ tún gbowó ẹ̀ tún gba ráìsì ẹ̀ tún gba gààrí ẹ̀ tún gbẹ̀wà níjọ́ mẹ́jọ. Ẹ pẹ̀ fún wa. Ẹ bá ń kọ́kọ́ yín lẹ̀. Ẹ bá ń kọ́kọ́ yín lẹ̀. Fátímà Aminu. Fátímà Aminu látòníyanrìn. Ẹ ṣeun. Agbára Ọlọ́run ẹ. Ẹni ayé ń fẹ́ aráyé ò ní kọ̀ọ̀kùn ẹ̀. Ẹni ayé ń fẹ́ aráyé ò ní kọ̀ọ̀kùn ẹ̀. Lẹ́yìn máa dọ̀la rẹ̀ bọ́lá ń bá fẹ́. Hello ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà. Gbogbo lé ń kọ́ o. Adúpẹ́ sà. Àdúpẹ́ tí mo kọ́ ní láti ṣe. Mi gbọ́ o. Mo dúpẹ́ tí wọ́n kọ́ ní láti pàdánù fà. Ọlọ́run ṣeun a máa rí bẹ́ẹ̀. Níbo lẹ ti ń pè? Látẹ̀gbẹ́dá. Látẹ̀gbẹ́dá ẹ̀yin náà tún wá fi kàrámọ̀ kún díẹ̀ ìrẹsì sì ti tán lẹ̀ àtẹ̀wà. Bẹ́ẹ̀ ṣe ọdẹ dùn mí o bẹ́ẹ̀ ṣe á dé bẹ́ẹ̀ ṣe wá ṣe yìí ìrẹsì àtẹ̀wà ó ti tán lẹ̀ bá. Hey. 333197000 080 mẹ́ta 19700. Ẹ káalẹ́ o. Káalẹ́ sà. Gbogbo lé ń kọ́ o. Wọ́n wá sà ṣẹ́gun láti jí òun. Ẹ ṣeun. Látọ̀rẹ́ méjì. Sánú ayé ló gbọ́ Ọlọ́run. Àmì Ọlọ́run àmì. Lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ ṣe. Àṣẹ ń gbọ́ ohun yín ọmọ àjọ ní ayé náà. Àmínà. Ó dàárọ̀ sà. Ó dàárọ̀. Ọ̀yá ẹ jẹ́ ń tú kẹ̀kẹ́ ètò ẹ jẹ́ káwọn èèyàn ó mú nọ́mbà kí wọ́n jẹ̀bùn. Hello somebody ẹ káalẹ́ o. Hello sà. Níbo lẹ ti ń pè yìí? Níbo lẹ ti ń pè? 080 mẹ́ta 19700. Ẹ káalẹ́ o. Hello ẹ káalẹ́ sà. Níbo lẹ ti ń pè yìí? Láti ṣáṣá ni sà. Ẹ dárúkọ Olúbàdàn mẹ́ta tó ti jẹ́ Ìbàdàn tó lókìkí. Olúbàdàn tó lókìkí mẹ́ta. Bàbá Balógun Àlìwò.
ó dé ní. Bàbá Ògúndípẹ̀. Ó di méjì. Olóyèdé Àsáǹkẹ́. Bàbá Olóyèdé Àsáǹkẹ́ ó di mẹ́ta, ó ti jẹ́ 10,000. Sọ fẹ́ tẹ̀ wájú. Àti bàbá. Sọ fẹ́ tẹ̀ síwájú. Mẹ́ta ti dàgbà, mẹ́ta ti dàgbà. Ó ti jẹ́ 10,000 báwọn, so tún fẹ́ tẹ̀ wájú ká tún mú sí. Alhamdulillah. Ó lè jọ 100,000, ó lè jọ 100,000 owó wà nílẹ̀ o. 10,000 ti tó. Ẹ máa bọ̀ ọjọ́ mẹ́jọ kọ wàá gbà, kí ló kọ rẹ? Latifatu Moshood láti Ṣáṣá. Latifatu Moshood láti Ṣáṣá. Máa bọ̀ wá gbà ọjọ́ mẹ́jọ. Bíbí Bọ́lá bá lọ sóde o. Akọ́láwọlé Olóòtú ọmọ Àdábánijà. Ẹ̀ló ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ̀ló ta ló ń pè yìí? Níbo lẹ ti ń pè? Láti Egbo mo ti pè é tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan. Mi ò gbọ́. Àdúrà mo tẹ̀ wá fẹ́. Àdúrà mo fẹ́ ti fún yín. Àdúrà. Lágbára Ọlọ́run ẹ̀ borí àwọn ọ̀tá yín o. Àmì sẹ́yìn lẹ̀ ń gbégún àtìpàkọ́ ni. Ẹni ká. Sẹ́yìn lẹ̀ ń gbégún àtìpàkọ́ onímọ̀ ṣàdúrà oríṣiríṣi. Ẹ ṣeun. Ọmọ Ọlọ́run Jésù ọba rẹ̀ Ọládẹ̀jọ́ jẹ́ tẹ̀. Ẹ ṣe mo dúpẹ́ o. Ẹ̀mí yóò gùn o. Àmín. Olúwa wà pẹ̀lú yín o. Ẹ ṣeun. Ẹ dáko ní tíátà 5 tó lókìkí kẹ́ ẹ máa bọ̀ agbowó, kẹ́ ẹ wá gba ráìsì, kẹ́ ẹ wá gba ẹ̀wà, kẹ́ ẹ wá gba gàrí. Bàbá Àtàlà. Bàbá Àsàlà ó dé ní. Tó dé Kọ̀jọ̀kọ́. Ó di méjì, ó lókìkí. Bàbá wa Lúwẹ̀. Ó di mẹ́ta, ó lókìkí. Kí ló kọ Alúwẹ̀? Yẹ kó tiẹ̀ ti gbàgbé orúkọ. Ọmọ kọ Alúwẹ̀, ọmọ jòwó rẹ̀ ó jò ń dì. Ẹ má bínú ẹ̀jẹ̀, ọ̀sán àmọ̀ pé bàbá Alúwẹ̀ ta. Dákọ̀ntọ́ ọba mọ́ kọ rẹ̀. Sunday Ọmọbọ́láńlé làlúwẹ̀ jẹ́ dákọ̀ntọ́ ọba mọ́ kọ rẹ̀. Ọmọbọ́láńlé Alúwẹ̀. Ọya dákọ̀ mí. Àyìn máa ń járáǹkì owó ni o. Owó rẹ̀ ti kú 5,000. Owó rẹ̀ kú. Ẹ má jẹ ẹja o. Ọya. Ó ti sa ọ̀dà pè mí padà tó o bá rántí. Akọ́láwọlé Olóòtú ọmọ Àdábánijà. Àsìkò tó kù péréte yìí ẹ̀bùn là á fi jẹ 08033319700. Ẹ káalẹ́ o. Bí ọlọ́jà kò nílé ẹrù lónìí ẹ máa gbọ́ àdúrà. Ẹ̀ló ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ mo lẹ ti ń pè yìí. Látòlódó ni. Látòlódó. Ẹ dákun àwọn àdúgbò tó lókìkí 5 ńbàdàn kẹ́ wá gbẹ̀bùn níjọ́ Sunday tí ń bọ̀. Bẹ̀rẹ̀ ó dé ní. Ògùnpa. Ó di méjì. Òjé. Ó di mẹ́ta. Ìdí Ayẹyẹ. Ó di mẹ́rin. Bódìjà. Ó di 5. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ ti kọ́kọ́ jẹ 5,000. Ẹ jẹ gàrí. Ẹ jẹ ráìsì. Ẹ sì jẹ̀wà. Ẹ ṣé o. Ṣé ẹ fẹ́ tẹ̀ wájú? Ẹ lè jọ 100,000 o tẹ́ ẹ bá fẹ́ tẹ̀ wájú o. Ṣé ẹ ní já mi sí jìǹbá àgbà mọ́? Mi ò ní já yín jù lẹ̀ ọ̀ya ẹ tẹ̀ wájú. Ẹ tún mú nọ́mbà mi. Nọ́mbà 5. Nọ́mbà 5 sọ wípé ká ẹ dárúkọ àwọn eléré oníjùjú 5 tí wọ́n lókìkí. Eléré oníjùjú. Eléré oníjùjú. Fẹ́mi Sọ́là. Yẹ̀ẹ́ sóde ní. Ẹ pàtẹ́wọ́ fúnra. Ìyá yìí ṣé ẹ máa lọ patí ni. Yínká Ayéfẹ́lẹ́. Ó di méjì. Ìwọ ìyá yìí. Ó di méjì. Ẹ wàá rántí oníjùjú mọ́. 5,000 owó rẹ̀ ń lọ nù o. O ti fi ta tẹ́tẹ́. Adégbòdù. Ó di mẹ́ta. Adégbòdù. Ó di mẹ́ta. Ó kù méjì. Kola best. Ó di 4. Wọ́n sọ fún ọ ní ìwọ ìyá yìí. Wọ́n sọ fún mi o. Wọ́n sọ fún mi kọ̀tẹ́ ẹ̀kan lẹ́gbẹ̀ẹ́ mi. Ọya ta tún lẹ́lẹ́ẹ̀karùn-ún. Ta lẹ́lẹ́ẹ̀karùn-ún. Ẹ rí pé mo ṣáàyè. Àgbàlagbà ni mo ní mí. Ọmọ ọdún mélòó ni yín? Mo ti lọ 60 o. 60 ọdún ìwà làgbàlagbà. Ẹ̀gbọ́n ọ̀gbábùrò òjò lè ní yín.
èmi tí mò ń bi yín náà èmi náà sọ méke. mo mọ̀ pé ìsọ méke àti pé mo try ìbámu ilé àwọn olórin. ọ̀dà n ó fi 5,000 sí ẹ gbà tán ẹ gbà 10,000 níjọ́ mẹ́jọ ẹ bá ń kọ́ lẹ̀ 10,000 fún. ẹ ṣé o. kí ló kọ yín. ẹ ṣe pẹ̀ fún pa o. Fatima Rasaki látòlódó. Fatima Rasaki látòlódó wọ́n jẹ ráìsì wọ́n jẹ ẹ̀wà wọ́n jẹ ẹ̀wà ráìsì àti gàrí àti 10,000. ẹ ṣé o. 080 mẹ́ta 19,700 ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o gbogbo lé ń kọ́ o. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. èmi náà fẹ́ jẹ̀bù níta. ó yá ẹ mú nọ́mbà kẹ́ ẹ jẹ̀bùn. nọ́mbà 3. nọ́mbà 3 sọ wípé ká ẹ dákọ̀ àwọn abẹ̀sẹ́kù bí òjò tó lókìkí mẹ́ta tẹ́ ẹ mọ̀ àwọn abẹ̀sẹ́kù bí òjò mẹ́ta ó ti já yeyeyeye ọ̀dà kẹ́ni igun lọ́kì ẹ̀ ẹ̀lú ẹ káalẹ́ o ìpè ń jápè ẹ káalẹ́ níbo lẹ ti ń pè. ìyálóde ni láti ilé gbọ́n. ọ̀yá ẹ dákọ̀ abẹ̀sẹ́kù bí òjò mẹ́ta tẹ́ ẹ mọ̀ tó lókìkí. ìmọ̀ ẹlẹ́sẹ̀ kan tó sà. mẹ́lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni sà. onírẹ́sìlì ńkọ́. ìmọ̀ àbí àwọn olórin ni mo lè mọ̀. mọ ẹlẹ́sẹ̀ mú rẹ́sìlì ajẹ́ lómi ọ̀wọ́lé. bẹ́ẹ̀ni sà. 080 mẹ́ta 19,700 ọ̀yá ẹ gbé kọ́mọ́kọ́mọ́ ẹ̀lú ẹ káalẹ́ o. ẹ káalẹ́. gbogbo ilé ńkọ́ o. ọwọ́ àwọn. ẹ ṣeun. kí ló kọ yín kí ló kọ yín bó lẹ ti fẹ́. àìdí ni mi látòlódó. látòlódó gbogbo ẹ̀bùn olódó lẹ gbogbo ẹ̀bùn lọ ẹ kú ńbẹ̀ àwọn èèyàn bíi mẹ́ta ti jẹ látòlódó. ọ̀yá ẹ̀lú ẹ káalẹ́ o. ẹ káalẹ́ kọ́. ẹ ṣeun. níbo lẹ ti ń pè níbo lẹ ti ń pè. látọ̀rẹ́ méjì ni o. látọ̀rẹ́ méjì agúgù. bẹ́ẹ̀ni. ẹ dákọ̀ fújì márùn-ún tó lókìkí kẹ́ ẹ mọ́ sáré tètè bọ̀ níjọ́ mẹ́jọ ẹ wá gba owó àti kílẹ̀ sọ́sà. onífújì márùn-ún tó lókìkí. Saheed Òṣùpá. ó de ní ẹkọrin rẹ̀ díẹ̀ kí n gbọ́. káyé sọ pé olórí ò dáa. ọ̀tàn wọ́n tún sọ pé olórí ò dáa. ó tilẹ̀ ti tó èwo tún ni. Pasuma Alabi. ẹkọrin Pasuma kí n gbọ́. Alabi ọjọ́ yẹn máa rí o Pasuma. ọ̀tàn ṣúgà ti já mọ́ ọ lọ́wọ́ ẹgbẹ́ yùn sẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́kẹta ń kọ́. Táyé Kọ́rẹ́ǹsì. ọ̀tàn ìwọ ọ̀yá yìí àbọ̀ ọmọ lọ patí ni gbogbo nǹkan yìí lọ mọ̀ tó ti mọ gbogbo wọn lórí. ẹlẹ́kẹrin ń kọ́ ta lẹ̀kẹrin. Màláìkà. ó tún mọ mọ̀lá náà tó o tún gbá mọ̀lá. mo ń gbọ́ mọ̀lá o. ọya ju mọ̀lá kan fún mi kí n gbọ́. epo àkàrà ló sọ́jà bí o ayé gbọ́ mọ̀lá o. ìwọ ọlọ́run àṣàyànnú mo gbà lálejò ọdẹ ẹlẹ́karùn-ún kọ́. Wàsíù Àyìndé. Wàsíù Àyìndé ò lè mú rin Wàsíù Àyìndé ibi tó ti jánu kọrin Wàsíù Àyìndé kí n gbọ́. ní Wàsíù Àyìndé ó mú. ọ̀tàn gbogbo ọmọ ńlá ló sì mọ̀. mo rí. Wàsíù Àyìndé mo ti gbàgbé ní pápá. Rẹ̀mí Àlùkò ń kọ́ sọ mo rí Rẹ̀mí Àlùkò. Rẹ̀mí Àlùkò bàbá Bọ́sẹ̀. ọ̀tàn sáàmù wulẹ̀ dára rẹ̀ láàmú mọ́ ọ̀bọ̀ ńjọ́ mẹ́jọ gbogbo wọn ló ti mọ̀. ok Abbas Balikis ni. níbo lẹ ti ń ṣiṣẹ́. fashion designer ni. àbájọ kí lẹ tún kó kọ́ ọ̀hún lẹ́ẹ̀kan sí. Abbas Balikis. Abbas Balikis láti ọ̀rẹ́ méjì. ibo ní kí wọ́n bá yín sà. látọ̀rẹ́ méjì agúgù a wà níyànà olówó tí ń fowó ṣàánú a wà níyànà àgbàlá àtijọ́ kìí ṣe ọ̀nà adégbàyí o kìí ṣe tọ̀nà adégbàyí o ìyànà àgbàlá tó wà ní ọ̀nà olówó tí ń fowó ṣàánú níwòrò òdù. kí lọ́nà gbájúta àti ìwòrò òdù ìyànà àgbàlá níwòrò òdù. ẹ máa bọ̀ lálẹ́ láago 7 alẹ́ kẹ́ ẹ wá gbowó àti ṣe láìkí ráìsì.
gbogbo ẹ̀ mo láìkí o. ẹ láìkí bẹ́ẹ̀ bá rówó náà ẹ lè gbà. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. ìfọ̀ lówó tuntun tó rò ná ní patí fújì. bó ti yé mi sà. owó tuntun. ẹ rà ànúgbà o ẹ mọ̀ tẹ̀síwájú. ọjọ́ ń lọ bí àná òòrùn ń lọ bí àtiwọ̀ last one ló pè yìí ẹni tí ó jẹ káàdì ètò ní hello. hello sà. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà. ẹ ṣeun. yes sà. níbo lẹ ti ń pè yìí. látòdí ń jó ni. látòdí ń jó. ẹ mọ́ dára yín láàmú ẹ dákọ̀ àwọn àgbàlagbà onítíátà 5 kẹ́ ẹ mọ́ sáré bọ̀ wá gba 10,000 ńjọ́ mẹ́jọ ẹ sì gba ráìsì. ẹ gba ráìsì. bàbá àṣàlá. bàbá àṣàlá. ẹ ti kò lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá tún rìpíìtì owó yín ọjà o. yínká kọ́ọ̀dù. ó di 2. délé òdìlé. ó di 3. ìyàwó rẹ ní sọ sí ọ létí. ìyàwó mi ò sí ń bí. ta ní sọ sí ọ létí wọ́n parọ́. èmi nìkan mo wà nínú ilé. ọ̀ya nọ́mbà 4 ńkọ́. délé òdìlé. tó o ti sọ lẹ́ẹ̀kan. Kọ́lá Olóòtú. ó ṣe orú eré tí mo mọ̀ ṣe. ọ̀ya. Adékọ́lá. èwo ní jẹ́ bẹ́ẹ̀. mo mọ̀ tó fẹ́ pé o ṣùgbọ́n ó pè dáadáa. ó pè dáadáa tó o bá ti pè dáadáa ó di 4 ọkẹyọ kan tẹ̀ ń wá. Adékọ́lá ni mo fẹ́ pè. ó di 4 ọkẹyọ kan. àti ẹlẹ́tọ̀ọ́. ó di 5. ẹ wá gba 10,000 ẹ wá gba 10,000 ńjọ́ mẹ́jọ. ẹ kọ 10,000 fún. ṣé ìyàwó yín láìkí ráìsì àtẹ̀wà. kò sí bí ọ̀la ìpínlẹ̀ o. àti gààrí ńkọ́ sẹ́ẹ̀mọ́ mu gààrí ìjẹ̀bú ni o ó wẹ́ o. ṣé lè má lè jì mú gààrí ìjẹ̀bú tó wẹ́ wẹ́rẹ́wẹ́. ó kọ yín ọ̀ya ó kọ yín. èmi ni Asimiyu Mustapha Bámitálẹ́. Asimiyu Mustapha Bámitálẹ́. látòdí ń jó. ẹ mọ̀ bọ̀ ńjọ́ mẹ́jọ wá pàdé mi ní Rí FM. kára láyọ̀ ká pàdé ń re àní dolódì lẹ́yìn ara wa. ìpàdé wa bí oyin bí adò. ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ká ìbọn àtàwọn nǹkan olóró mọ́lẹ̀ ẹ̀. ká tó pẹ́rú ẹyẹ kéré wọ́n ti ní wọ́n ń wá. èrò ni àwàdà ni eré ni àwàdà ni. Sùrájù ló péjú wọn ò rí o. bí wọ́n ṣe kí katapila bọ́lé ẹ̀ tí wọ́n wó kanlẹ̀ ní. ìgbàgbọ́ gbogbo ayé ni pé Sùrájù ló péjú ti sá lọ. àsán lọ síbi tí agbára ti jagbára lọ tí nǹkan ti ju nǹkan lọ ni. nígbà Ọ̀yọ́ gbóná ọlọ Àbújá. ọ̀rọ̀ yìí ọ̀sẹ̀ yìí Oríyọmí ọmọ Amúsà ọmọ oníràwọ̀ 16 ó gba Àbújá lọ. dídé tí ó sì dé láti Àbújá nígbà tí ẹ ń mú débi ilé rẹ̀ torí pé ó ti di lẹ́lẹ̀ ó bú ẹkún inú ẹ̀ bàjẹ́. ó sunkún kíkorò ó ní ẹ dákun ẹ gbà mí èmi kì í ṣolè èmi kì í pààyàn o wọn ò sì níbọn lé wọn lọ́tà ńlé. King of Boys kí ni wọ́n wá ń pe Súrì Lúpéjú Sùrájù Lúpéjú àwọn boys wo ló jẹ king lé lórí tí wọ́n fi ń pè ní King of Boys. bó ṣe léèyàn jẹ́jẹ́ lòun yìí àwọn èèyàn lọ́lọ́wọ́ ọ̀tún ọ̀sílárì ni ntọ́fà gbogbo ọ̀rọ̀ gan ni wípé n ò ní dalẹ̀ ọ̀sílárì láéláé òun la síwájú òun lọ̀gá mi ibi tí bá sì ń lọ bí òjò bá ń pa ọ̀kan ọ̀rẹ́ gbogbo wa níjọ ń pa wọ́n fà á sínú gáràjì pé ọmọ bọ̀ mo rò pé ó kú òun bẹ̀ ṣé ẹ sì mọ̀ pé
àwọn ìjọba wọ́n máa fura sáwọn èèyàn pé ó ní king of boys dé yìí kọ́mọ́ ṣe pé ní tí ọmọ wa dàjọba wọn láàmú mi ò mọ̀ o bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ o àti pé kéèsì wo ló líǹkì ẹ̀ tí wọ́n fi rí ìbọn nù ilé ẹ̀ àwọn ọ̀gá ọlọ́pàá pátápátá l'Àbújá wọ́n ṣe wá kílíà rẹ̀ Súrì Ìlúpéjú tí wọ́n ní wọ́n ń wá ọmọ wa ń bàdàn tí ń rìn káàkiri ọ̀rọ̀ yìí ò yé èèyàn mọ́. ènìyàn ò fẹ́ ní ọ̀rọ̀ bí ọ̀ṣọ́ orí ẹni. ẹ máa sí ẹ̀ 21 times. Súrì Ìlúpéjú ó rìn káàkiri nìbàdàn ṣùgbọ́n wọ́n ti wọlé ẹ̀ ó ti balẹ̀ ọ̀rọ̀ yìí alámọ̀ ń fún mi bọ̀. ǹjẹ́ bí ọ̀rọ̀ Yínká Ayéfẹ́lẹ́ kọ̀rọ̀ yìí ọ̀fẹ́ rí báyìí. kọ́mọ̀ ṣe pé bíjọba bá wádìí lọ wá tí ẹ ń wádìí lọ ẹ̀yìn tí wọ́n rí wípé Súrì Ìlúpéjú Sùrájù ọ̀jẹ̀bí ọ̀rọ̀ kọ́mọ̀ ṣe pé ilé ọba tó jó ẹwà ní ó bùkún bóyá ni wọn ò ní kọ́ má bú a òsì ṣùgbọ́n ǹjẹ́ gómìnà Ṣèyí Mákindé sọ̀rọ̀ ó kó jẹrí ìyẹn ni mo fẹ́ kẹ́ ẹ wo ǹjẹ́ Ṣèyí Mákindé apologize ó kó ọ̀rọ̀ rẹ̀ jẹ́ pé òun ò ṣe bẹ́ẹ̀ rí. Ògún wa mú kú aya rẹ̀ mọ́ràn iná olóṣèlú jò nípínlẹ̀ Ọ̀yọ́. tẹ́ ẹ̀ bá gbàgbé láìpẹ́ yìí òun ní Oríyọmí ọmọ Àmúsà Òkìkí ọmọ Àmúsà ló ní wọ́n fẹ́ gbé wọn o wọ́n ní kó wọ́n wá lẹ́kọ̀ọ́ kó wọ́n wá l'Àbújá àṣẹ̀wá àṣẹ̀rẹ̀pọ̀ làwọn kan ní á ju fídíò ibi tó ti wà nínú fọ́tò ibi tó ti wà nínú ọgbà ẹ̀wọ̀n èyí tí wọ́n kọ́kọ́ mú lọ́njọ́ ní Ọlọ́run lọ́mọ bí wọ́n ti rí fọ́tò yùn wọ́n jù ú jáde ọ̀rọ̀ ń wá fẹ́ mọ̀ jọra wọn ṣùgbọ́n jáde immediately lọ sọ fún wọn pé kò sí ẹnìkankan tó ti òun mọ́lé o wípé nínú ilé òun lòun wà tóun gbádùn ara òun ẹ̀ ń bá ní wọ́n gbé òun bàbá yìí ni wọ́n máa gbé ìyẹn tí Oríyọmí Hamzat ti sọ Ògún mú kú aya rẹ̀ mọ́ràn Sùrájù Ìlúpéjú pẹ̀lú ààfin rẹ̀ tí wọ́n dàwó yìí ó ti dúró tìkanra gẹ́gẹ́ bí àkúfọ̀ ògbò tó dúró tìkanra onílé dantí ò nílé mọ́ tí ó sì mọ̀ pé Ìlúpéjú Súrì yìí kì í ṣẹran rírọ̀ ó tó mọ̀ pé king of boys àgùntàn ń ṣakápò ẹkùn ẹni tí ó jẹ́ igbákejì ọ̀sílárì tí ó jẹ́ lọ́wọ́ ọ̀tún ọ̀sílárì kò ní jẹ́ múgùn láéláé ní tí mò ń wí òye yín. èyí ò bẹ́ẹ̀ ifáfitì bẹ́ẹ̀. iná olóṣèlú ti jò ńbàdàn. iná olóṣèlú jò láàrin àwọn gómìnà méjì àwọn tó ń gbégbá àsíá Adékànbí àti olóyè kábíyèsí ọba Sàràfà Àlì. iná olóṣèlú jò láàrin àwọn méjèèjì láàrin àwọn alálàáfáà lọ̀rọ̀ ọ̀hún ti kọ́kọ́ bẹ̀rẹ̀ o wọ́n ń ṣe àdúrà ọdún ìjírá ìbẹ̀rẹ̀ ọdún kàlẹ́ndà mùsùlùmí wọ́n pe àwọn lóko àti èèyàn pàtàkì síbẹ̀ wípé kí wọ́n wá káwọn ọjọ́ gbàdúrà ọdún ìjírá ìntàwí ìpẹ́ Adékànbí lọ bẹ̀
ṣùgbọ́n ọba sàràfà lè ràyàn ó ràyàn ó sì fún òǹtọ̀hún ní 500,000 pé kó bọ̀ ń fáwọn àáfàá lọ gẹ́gẹ́ bí owó òjòkó. ó tán o Adékànbí dìde nígbà wọ́n pè é ọba mú 2.5 million ló gbé jù ú lẹ̀ lọ́dọ̀ àwọn aláàfáà. èyí tó wá ṣe tó tún lágbára jù òun ni 500,000 tó ní ẹ bá ń fi kú ti bu ọ̀dá mi kọjá 1 million. làwọn èèyàn bá kọ ọba Sàràfàdín Àlí kò sọ nǹkan kan lórí ọ̀rọ̀ ọ̀hún àsọ̀rẹ́kẹ́ wípé òun náà gbárì tán máa lọ́sẹ̀ yìí ní iná kan jó níbodè nìbàdàn. iná ló dògbòǹdá Ọ̀rúnmìlà yóò kìkì kan iná náà jó gbùlàgbùlàgbùlàgbùlà àárín ọjà ní òkìkí sì kàn kárí ayé pé bodè ń jóná o bodè ń jóná o rédíò gbé tẹlifíṣàn gbé ẹni tí ò lè rìn ní kí wọ́n wá wò ó gbogbo èèyàn ló lọ ọbẹ̀ àwọn olóṣèlú kọ̀ọ̀kan ń lọ ọbẹ̀ wọ́n ń lọ kí wọn torí ọjà náà jóná púpọ̀ púpọ̀ àjò bàjẹ́ lójó ó jóná ó de eru ni àmọ́ ibi tí náà ọ̀hún ti wá o àṣé iná ọ̀hún bí ìgbà wọn fi ṣàwúre ni lọ́jà àbòdè bàdékànbí ṣe gbọ́ lọ́lọ́ ọbẹ̀ pé ẹ pẹ̀lẹ́ o Ọlọ́run ní já rírú ẹ̀ mọ́ o. ẹni ṣẹlẹ̀ kó múra sílẹ̀. ẹni ṣèkà tó múra síta àtọ̀rẹ́ àti ìka ìka ò níbẹ̀. lọ bá ń pe àwọn kọ́mítì ọjà àkáǹtì wo la ṣòwò sí ni òun èésì promise pé lọ kábọ̀ lẹ́sẹ̀ lójú ẹsẹ̀ ní tẹ 2.5 fún wọn 2.5 million ló fún wọn lọ́jà àbòdè. àwọn lókọ àwọn èèyàn ńláńlá gbọ́ wọn lọ ọbẹ̀. ẹni tó fẹ́ di gómìnà nínú àṣẹ ẹgbẹ́ ADC olóyè Gbóyèga Taofik ó lọ síbẹ̀ ó donate owó fún wọn wọn ò mọ iye ṣùgbọ́n ó dá ní lójú pé dọ́là ni ó fún wọn ní tí máa nánu. Ìlàjí lọ síbẹ̀ ó donate owó fún wọn. Mùjísà lọ́ntàrí lójijì ní Sàràfàdín Àlí kábíyèsí yọ. Gbogbo bẹ́ẹ̀mì tìtìtìtìtìtì ibẹ̀ ń rọ́ gìlàgìlàgìlàgìlà. Bó sì ṣe débẹ̀ ó lóun kí yín púpọ̀ o ẹ kú rọ́jú tọ́jà yìí. Ó ní àní ṣòfò ẹ̀mí o. Mo kí yín lóko ara mi àti lóko Olúbàdàn ọba Ìbàdàn. Ó láwọn kọ́mítì ọjà ìdá ó ní lóko òun fún wọn 25 million. Àwọn èèyàn wá ní ha jẹ́ kí ní yìí ọ̀fẹ́ jẹ́ return match báyìí pé níjọ́ tí òun fi 500,000 lẹ̀ tí wọ́n fi 2.5 tí wọ́n fi nọ́ọ̀kì ìhun tí wọ́n tún fi 500 kó tóun. pé kì í ṣe pé kínní ń wò sí ńlẹ̀ ọ wà ńlẹ̀ o dollar to dollar pounds to pounds. iná olóṣèlú jò ń bàdàn. bó ṣe promise wọn ní 25 million nìyẹn. màá jẹ́ kẹ́ ẹ mọ̀ nínú ọ̀sẹ̀ tí ń bọ̀ tí n bá ṣe program lọ́sẹ̀ tí ń bọ̀ Sunday tí ń bọ̀ màá kọ̀nfàmù lọ́jà bóyá owó yẹn ti wọlé àbí ò wọlé ṣùgbọ́n mo mọ̀ pé ntọ́ wà ńlẹ̀ ọkọjá báwọn. àwọn Sàràfà Àlí yẹn wọ́n fẹ́ bínú tán yányán bẹ́ẹ̀ náà sì l'Adékànbí ntí ó yà yín lẹ́nu ni pé ó lè mọ́ wọ̀ ju jeans àti t-shirt lọ polo àti jeans tó bá wọ̀
mọ́ fojú di o. Small body big engine ni o. Ìyàtọ̀ tiẹ̀ ni pé àní ń fún ọ àní ń gbà á lójú ẹsẹ̀ ni. Kọ̀pẹ́ kò jìnnà lóríyọmí ọmọ Amusa gbé yọ. Oríyọmí Òkìkí ọmọ Amusa ní gbogbo ọjà bá dàrú. Àwọn oníròyìn tí wọ́n tiẹ̀ ń tẹ̀lé ká sì gbọ́ iye tó náà donate.